mama Miliki gẹ́lẹ́lẹ́ oya gẹ́lẹ́lẹ́ kẹjọ́jọ́ sún kẹrẹ́bà kẹrẹ́mú gúlúmù kẹ gẹ́sìkẹ́ gbogbo ara lé Miliki Express ṣì ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ fẹ́ guess ẹni tí mo gbé wá sórí ètò yìí. Ẹ fẹ́ guess another gauge level as usual. Erin Ati Squeeze in the building. Ọ̀rẹ́ mi ọ̀wọ́n. Orange on orange. Ghana for Sashi, Gucci color blocking, everything. Abẹ́ ìrojú ẹ̀ ni. Ẹ̀yin ará ilé ẹ má bínú pé mi ò kí yín o. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará ilé. Ẹ̀yin náà ti mọ̀ pé lórí Miliki Express náà la wà. Lórí Orísun original number one. Èmi kẹ̀dẹ̀rẹ́ orúkọ mi ò yí padà. Olóòótọ́ mò ń jẹ́ Squeeze. Àmọ́ orúkọ mi gangan ni Ọládùjẹ Olúwatóyìn Ọ̀nànúgà. Ọmọ onílùú Àgọ́ Ìwòyí ní ìpínlẹ̀ Ògùn ló kí káàbọ̀ sórí ètò Miliki Express lónìí pẹ̀lú Funky! Ọ̀rẹ́ mi o! Àgbàkadé fètò. Dàrẹ́tọ̀ gbìyànjú. Wọ́n gbìyànjú o. Wọ́n sọ. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Káàbọ̀lẹ́kan. Wọ́n ló ti ń pọ̀ náà pẹ̀lú orange on orange. Actually, bí mo ṣe land sí airport. Oh my God. Ló pè mí yẹn. Mo wá wò pé ó dà kó wà stranded bákan. Wọ́n ṣẹ́rí. Mi fẹ́ bú ẹ lórí ètò ìkòyìn. Mi ò fẹ́ bú ẹ lórí ètò. Má bọ́rọ̀ ẹ lọ ọmọ tó máa fi mú. Ok, jẹ́ káfẹ́ tó kúlẹ̀ sí behind the scene. Behind the scene. Bẹ́ẹ̀ ni eré pa wá pọ̀. Tó gbé alẹ́ ọ̀rọ̀ tá a máa mẹ́nubà lónìí òun ni ẹ̀rín, smile àti ìdùnnú. Tẹ́bá wò dáadáa, ìdùnnú àti ẹ̀rín wọ́n ti rẹ́gì. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì òun la máa yànnàná lẹ́nìí àti èmi àti Tóyìn. Yes, so. Ìjọ tiẹ̀ dá kéèyàn máa rẹ́rìn. Ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì. Ṣẹ̀rí tínú yín gan bá tiẹ̀ dùn. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́tí ẹ̀ ń dojúkọ nílé ó pín in lẹ́mìí ẹ̀yẹn ṣàmẹ́rìnrín ìyẹn làwọn ọ̀tá ò ní fi tètè yọ yín àmọ́ tó bá yẹ pé ẹ̀kọ́ ń léjú kókó wá ní àwọn ti gẹ̀ẹ́sì ẹ̀ finally wọ́n ti gẹ̀ẹ́sì ẹ̀ finally náà. tó dábàá fẹ́ káwọn ọ̀tá yọ yín ẹ̀ ṣáà máa rẹ́rìn nítorí pé bíbélì kúkú ní church tó bá sọ fún wa pé ká máa sọ pé all is well kí ló ń jẹ́ all is well. gbogbo ẹ̀ ó dáa. wọ́n ní even in the well. All is well. Tó já sí wípé ká máa múnú ara wa dùn lóòrèkóòrè nígbàkúgbà nítorí pé oore Ọlọ́run máa ń wà níbi tí ìdùnnú àti ayọ̀ bá wà. Àmọ́ bí tẹ́ bá ti ń jà lójoojúmọ́ ẹ̀mí Ọlọ́run máa ya sá fún yín nítorí pé ẹ̀mí mímọ́ ni tọ́lọ́run. Ṣáwo àwọn èèyàn máa rò pé bẹ́ẹ̀ nínú ilé ìjọsìn nìkan ni ìdùnnú àti ẹ̀rín wà. Ṣé o mọ̀ pé tá a bá wọnú ilé ìjọsìn tó bá ti ń kọrin táwọn akọrin tó bá ti ń kọrin bẹ́ẹ̀ ni máa ní hey everything na double na double. Ó jẹ́ kí wọ́n máa ṣe é tó bá tún délé papọ̀ padà. Wọ́n á tún padà sórí ìrònú iná ni. Ǹjẹ́ ó dáa kó jẹ́ pé ilé Ọlọ́run nìkan láti máa rẹ́rìn-ín pé kí la wá ń ṣe yẹn eye service ni kò dénú òun yan Ọlọ́run dénú dáadáa nìyẹn tó bá yan Ọlọ́run dénú in fact ó yẹ káwọn ará àdúgbò mọ̀ kó ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì. Ṣé lè máa fi máa gbé báìbù báyìí ẹkúnlé ẹgbẹ́lẹ́ tí bọ̀ ṣọ́ọ̀ṣì ni wọ́n yìí kọ́nà sáàkì lánàá Ọlọ́run ti fún mi níṣẹ́ mi ẹ̀kan sí ìrìn àbóòrí Tóyìn ó dáa kéèyàn máa rẹ́rìn lóòrèkóòrè. Bó ṣe wá dáa tó kéèyàn máa rẹ́rìn lóòrèkóòrè náà ni ó yẹ kéèyàn fi ìwọ̀ntúnwọ̀nsí sí nítorí kán má bàa sọ pé bóyá Olúwa ẹ̀ ti ní gángan torí tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rín náà ni. Ẹ̀rín náà ni number one. Ẹ̀rín ni ṣe ìwọ̀ntúnwọ̀nsí nínú gbogbo nǹkan ó ṣe kókó ó dẹ̀ tún ṣe pàtàkì. Then yàtọ̀ sí pé kéèyàn máa rẹ́rìn náà Bíbélì sọ pé nínú gbogbo nǹkan kí a máa dúpẹ́. Kò sí bá ṣe fẹ́ dúpẹ́ tí àdẹ̀ ní máa rẹ́rìn tínú wa ò ní máa dùn àdẹ̀ sọ pé à ń dúpẹ́. Ẹlòmíì ní thank you Jesus I bless your name. Ẹ ṣe kíní kan wọ́n á sọ gbogbo òyìnbó ìkálẹ̀kalẹ̀. Pẹ̀lú ẹ̀ inú wọn ò dùn. Wọn ò dúpẹ́ dénú ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé tíyàn bá mọ̀re Olúwa tán tó bá dẹ̀ dúpẹ́ dénú àwọn èèyàn ló máa rí kò ní nídìí láti sọ fún wọn pé inú mi ń dùn. Àbúrò rí ká tún wá wò dáadáa ó sọ lẹ́ẹ̀kan ó ní pé ire ìdùnnú àti ayọ̀ ó máa ń bá ẹni tínú ẹ̀ bá ń dùn ó máa ń bá rìn áńgẹ́lì gan ò fẹ́ kéèyàn máa rẹ́rìn-ín wọ́n á rántí ìgbà kan èmi àti ọ̀rẹ́ mi kan a ní aáwọ̀ láàrin ara wa bá bínú mo fárígá mo ní mi bá a sọ̀rọ̀ mọ́ ìbínú mi ò dẹ̀dá sí bá bẹ̀rẹ̀ báyìí I don't like it tick tock talk to the hands you know àgbà ń dàgbà sí dada ń sùn pẹ̀lú talk to the hands àgbọ̀lọ̀ ń jànú fún mi ṣé wàá rí inú mi ò dùn rárá àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kí ni ọ̀gá mi ó pè mí ó ní jókòó ṣé wò mọ̀ pé tó ṣe ń bínú ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ torí pé èèyàn yẹn bí mi nínú bá ń dá jókòó bá ti dé ibi iṣẹ́ ń gbà yẹn báyìí màá ra dá jókòó má ṣe báyìí how are you hi fine kí ló wá dé láì ṣe magnet láì ṣe robot
wọ́n bá pè mí tóbi níbi tí Ọlọ́run gan òkè wà nínú atmosphere ẹni tí òkè ń rẹ́rìn ire tún wà bẹ́ẹ̀ ó rí pé bó ṣe dọ́ọ̀lì báyìí àwọn ìjẹ́ máa kọjá ń bọ́ ń bẹ̀ sẹ́ni tá a fẹ́ pínre fún lélẹ̀ tó ṣe báyìí mú yọ yàbàrà ẹwẹ̀ yẹn ara lé ipòkípò tí ẹ̀dá bá wà ní ayé yìí ẹ jẹ́ ká máa rẹ́rìn ní gbogbo ìgbà. ká dẹ̀ máa dunnú kì í ṣe pé ká máa rẹ́rìn kó fèkó ẹ jẹ́ ká dunnú dénúdénú. tó tí ọkọ àtìyàwó tínú wọn bá ń dùn papọ̀ tí àwọn méjèèjì tínú wọn jọ ń dùn oh my goodness. ní network ká wá ṣiṣẹ́ papọ̀ wọ́n máa gbọ́ 3G 4G wọ́n máa gbọ́ 4G megabyte gbogbo àwọn máa tẹ̀lé ra wọn torí pé kí ni ọmọ àwọn 4G yẹn làwọn ọmọ twins láyé kẹ́hìndé torí pé kí ni inú wọn dùn. ọ̀rẹ́ mi ṣé kí n sọ kọ̀ọ̀kan fún ẹ mo fíìmù kan American film ni o ìyàwó yẹn àti ọkọ yẹn wọn ò rí ọmọ bí so ó máa ń fa àwọ̀ láàrin àwọn méjèèjì mọ́ ìyàwó àti ọkọ tó marry with the intention pé kán tètè bímọ tó wá rí pé àwọn ò tètè bímọ so ọkọ àti ìyàwó yẹn máa ń jà gan ìgbà tó wá yẹ mọ̀ pé àwọn ọkùnrin wọn ní sùúrù kò ráyè kíní ó yà wò pé wò kóun ya ní girlfriend ó wá ní girl kan ní ọ́fíìsì ẹ̀ tó ti ń hire ti pẹ́ tó bọ́n ṣe wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn nìyẹn inú wọn àti girl yẹn máa ń dùn papọ̀ all the time ṣé kí wọ́n parọ́ kan fún ẹ ṣó mọ̀ pé kò ju bíi ẹ̀kejì tó máa bá girl yẹn ní àjọṣepọ̀ bí girl yẹn ṣe lóyún ni. ìyàwó arákùnrin yẹn wá sọ pé definitely pé ìyàwó òun ló ní ṣòro àti bímọ. ọkùnrin ó máa ń tètè ní ìgbà tó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ kan wá sọ pé ṣé kíkọ sọ kíní kan fún ẹ pé the fact that inú òun àti ìyàwó ẹ̀ ò kì í dùn síra wọn kò ní jẹ́ kọ́ ọmọ gan dúró sáàrin. bẹ́ẹ̀ni. ipe ṣó ti notice rí pé pásítọ̀ kan ló sọ fóun pé òun dẹ̀ gbàgbọ́ nínú nǹkan tí pásítọ̀ yẹn sọ ló ní irọ́ ni wípé ṣé ọjọ́ táwọn ti fẹ́ra ni náà àwọn ti dùn síra ni àtọjọ́ tí òun ti ń dùn tóun ti ń fìdùnnú ṣe nǹkan kan ṣẹlẹ̀ ni ó ló tì nígbà kan tóun máa sọ fún ni pé kó fún arábìnrin mi lóyún kò gbọdọ̀ jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ torí yìí tẹ̀ máa tún ilé ẹ̀ ó dẹ̀ sọ fún arábìnrin yẹn pé kó lọ wá nǹkan ṣe sí ó ní òun ọmọ bóyá ṣe máa sọ òun tóun ò tí ì bímọ rí òun tó ṣe ó wá ní òkè dán mi wò kò dẹ̀ dán Ọlọ́run wò fún oṣù méjì padà lọ sílé lọ bẹ̀ ìyàwó ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé o ò ṣẹ́ padà lọlé lọ bẹ̀ kẹ́yìn méjèèjì wá wà ní ìrẹ́pọ̀ ká ṣe rẹ́gí ṣe rí. mo ń bọ̀ má bínú bí àwọn méjèèjì ṣe wá sí ìrẹ́pọ̀ ni àwọn méjèèjì wá ń ṣe love in Tokyo wọ́n ṣe bẹ̀rẹ̀ kíní kan. jẹ́ dúró bẹ̀ yẹn èèyàn ara lé ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi ó sọ lónìí ó pọ̀ jáǹtì rẹ̀ nípa ìrẹ́pọ̀ ìdùnnú àti ẹ̀rín rínrín. ìwọ ọkọ tó rò pé ìyàwó ẹ ò lè bímọ mọ́ nítorí pé kí ni kò tí tètè bímọ ẹ fi ẹ̀rín ṣe ẹ fi ìdùnnú ṣe gbogbo ẹran alẹ́ mo rò pé tí ń kọ́ ọgbọ́n kan tàbí òmíràn lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká jókè lọ́hùn tá a bá padà dé àti èmi àti Tóyìn Squeeze ẹ̀ mọ̀ máa bá pàdé à ń bọ̀.